Agbala Gabriel Ti'n collect wotowoto báyìí o, left right and center. Àwọn èèyàn ń fún jẹ wotowoto ni. Ṣé nǹkan t'Agbala Gabriel ṣe nínú fọ́nrán yìí náà ṣé ò burú jáì? Eléyìí kù díẹ̀ káàtó. Ìránṣẹ́ Ọlọ́run for that matter. Àmọ́ tá a bá ní ká wò náà o, Agbala Gabriel náà ò kì í ṣe angel o. Torí bí tá a bá ti ń tọ́jú ara ẹni, la ti ń tọ́jú ọlọ́kùnrin báyìí náà la ti ń tọ́jú ara ẹni. Ẹ wò, arábìnrin Morenikeji yẹn ó jáde. A lot of allegations ló tún kàkalẹ̀. Fresh video lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni, ó lọ sórí live streaming lórí TikTok. Ó bẹ̀rẹ̀ sí ní jábọ́, ó ń rébọ́ gbogbo bí Agbala Gabriel àtàwọn crew ẹ̀ bí wọ́n ṣe ń lọ arábìnrin lọ́fun tó ń ṣàǹgbà gbogbo owó tó ti dá sí lọ́wọ́. Ṣé èèyàn ò kí ń lọ sọ́dọ̀ pastor ló lọ sọ́dọ̀ pastor ni? Ó ní wọ́n ti donate 8 million naira fún Agbala Gabriel dẹ̀ gba wọ́n gba 4 million naira nínú 8 million naira tí wọ́n dá fún. Tó dẹ̀ mọ̀ pé t'Agbala Gabriel dẹ̀ mọ̀ pé 30 million naira ní wọ́n fẹ́ fi ṣe surgery fárábìnrin yẹn. Pẹ̀lú gbogbo pain and agony tí lady yẹn tó undergo. Gbogbo pain tó undergo nínú àgọ́ ara ẹ̀, ẹni tí ò lè dárìn tó jẹ́ pé wọ́n ń gbé sọ́tún, wọ́n ń gbé sósì ni. Wọ́n tún wá dáwó tán, ìdáwó tán. Ó bẹ̀rẹ̀ sí ń wàásù fún pé kó máa ṣètọrẹ àánú. Ẹni tó bá ṣàánú náà ló máa ráàánú gbà. Owó yẹn máa pé, ó máa pé 8 million tó wà nílẹ̀ kò tí ì pé iye tó ń fẹ́ lọ fi ṣe surgery. Ó dẹ̀ yẹ kó ti lọ ṣe surgery yẹn. Ẹ wá wo àdúró owó tó ń sọ pé Agbala Gabriel tó gbà lọ́wọ́ arábìnrin yẹn. Owó yẹn owó onírú, owó aláta, owó oríṣiríṣi àwọn èèyàn tó wà nílùú òyìnbó lọ́hùn tí wọ́n ti dá pé kán lọ máa fi ṣe surgery tí pastor Agbala Gabriel tí wọ́n jókòó tì. Wọ́n ní owó ilé 100,000. Èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lárábìnrin yẹn bá sanwó ilé. Lẹ́ni tó bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ Agbala Gabriel. Wọ́n ní owó oúnjẹ Sunday 850,000 naira. Ní wọ́n san fún oúnjẹ. Owó Agbala broke. Agbala Gabriel broke. Wọ́n lọ bá pé kó fáwọn lówó 150,000 naira. Owó táyà mọ́tò tún bàjẹ́ nígbà tí wọ́n fẹ́ gbé arábìnrin yẹn lọ sí hospital. Ẹ gbọ́ lẹ́nu arábìnrin yẹn o. Kó má kàn dàbí ẹni pé mò ń ṣe àròsọ. 850,000 naira náà sọ pé wọ́n fi ra táyà. Owó oúnjẹ workers 100,000 naira. Owó epo sí mọ́tò 250,000 naira. Ó ní wọ́n ti kọ́kọ́ gbé owó epo lákọ̀ọ́kọ́. Ìgbà tó ń dọjọ́ kejì táwọn tó fẹ́ padà lọ sí hospital pé wọ́n tún wá bá wọn pé wọ́n tún gbọ́dọ̀ san owó epo 200,000 naira míì. Páwọn tún ra ọ́ìlì sí mọ́tò bí nǹkan. Nǹkan dé o. Ó ní wọ́n ti ṣí ọ́fíìsì. Wọ́n ṣí ọ́fíìsì lóhun lórí. Ó lóhun sọ pé òun ò lè san 200,000 naira o. Fún tó fẹ́ fi gbé òun lọ sí hospital. Ṣé bẹ́ẹ̀ ni bí hospital yẹn ṣe jìnnà tó ni tí wọ́n ń gba 250,000 naira 200,000 naira fún owó mọ́tò. Owó Agbala borrow. Agbala Gabriel tún yá 600,000 naira lọ́wọ́ ẹ̀. Owó envelope money 50,000 naira. Owó ti AY àgbà fún ara ẹ̀ 50k. Owó àwọn arúgbó tó graduate 16,000 naira. Àwọn arúgbó tó graduate eléyìí tún gbẹnu tán o. Ó bẹ skẹ̀mẹ́jẹ̀. Wọ́n ní eléyìí tẹ́ bá tún wá rántí nínú gbogbo eléyìí kẹfì síbẹ̀ o. 1 bag of rice 60k. Another rice of bag for you 60k. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ń yí kíní sókè kẹfà balẹ̀ wá gbọ́rọ̀ lẹ́nu Morenikeji fún alára. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti ń gbọ́ pọ̀ àwọn. Bẹ́ẹ̀ sì ni ọlọ́fà náà ni a ti ń gbọ́ mọ́tá. Morenikeji jáde o, bó tilẹ̀ jẹ́ pé oore ni Agbala Gabriel ṣe fún. Torí ó ti rìn káàkiri, ó ti lọ sókè, ó ti lọ sódò, ó ti lọ sí different places, different platforms. Kò rówó gbà o. Gbogbo tó ń dá fún gbogbo tó ti lọ pátá kò ju bí 90,000 sí 100,000 naira lọ. Àmọ́ lọ́gán tó dọ́dọ̀ Agbala Gabriel báyìí torí grace wà lórí Agbala Gabriel ká má parọ́ tanra wa o. Kó má sì gbéyàn jáde báyìí, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń tẹ owó. Wọ́n ṣe ń tẹ dọ́là ni wọ́n ń tẹ pounds, tẹ náírà. Làkáǹtì arábìnrin ló ń gọ ọbọ sí. Owó tí òun náà ò ṣiṣẹ́ fún tó dẹ̀ mọ̀ pé Agbala Gabriel náà ló bẹ gba owó yìí tóun náà wá ran kankan tó wá bẹ̀rẹ̀ sí ń borúkọ ẹ̀jẹ̀ káàkiri lórí íńtánẹ́ẹ̀tì. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ká tiẹ̀ sọ pé Agbala Gabriel náà ó kù díẹ̀ káàtó fún ìgbésẹ̀ tó gbé yẹn. Àmọ́ kò yẹ kí gẹ̀yẹ́ náà go that length láti di pé ó ba orúkọ ẹ̀. Olóore ẹ̀ ní Agbala Gabriel jẹ́. Ṣó wá da kíyàn fi olóore yàn kíyàn tún forí ẹ̀ sọ́gi? Eléyìí ò bójúmu tó. Màá yí kíní yẹn sókè ní ìsìn tẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu Morenikeji. Bó lẹ ṣe rí lè ṣe èèyàn mi? Ẹ bá mi like ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo fọ́nrán yẹn ẹ máa tẹ like yẹn kò ná yín ní nǹkan kan. Ẹ bá ń tẹ like button yẹn
kẹ́dẹ̀ share ẹ máa share káàkiri kẹ́dẹ̀ máa bá mi comment sísàlẹ̀ fọ́nrán yìí kó ba lè rìn dáadáa kó ba lè débi tí ó yẹ kó dé. Ẹ jẹ́ ń gbé Morenikeji wọlé kẹwàá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ẹ má yí kúrò ńbẹ̀ o, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà, mò ń bọ̀ náà. Oúnjẹ ti gbà náà nìyẹn, mo ò ní £1 tí mo máa fún yín. Pásítọ̀ yẹn tí mo kì í kọ̀rọ̀ sí lẹ́nu, ó wá dé wá yẹn, mọ́ sọ̀rọ̀ báwo, kinní kan, ibì kan lógún máa ń ṣẹ́ sí. Pé ọba ń gbàdúrà, èèyàn máa gbàdúrà pé káàdúrà yẹn, ọ̀dọ̀ ẹnìkan ní ogún yẹn máa gbà sí àbí kinní kan, kí n fi máa rúbọ ní pé ṣe lòun rúbọ fọ́lọ́run fún wọn lówó tó fẹ́ fún wọn. Wọ́n ṣàtúnṣọ fún wọn kówó rẹ̀ máa pé ìwọ sá máa fún wọn bó ṣe ń béèrè, tó bá ti jẹ́ pàgbàlá ló béèrè rẹ̀ fún lọ́wọ́ wọn fún wọn. Pásítọ̀ Olúwa mi ò kí ń gbowó lọ́wọ́ èèyàn, kò kí ń béèrè owó lọ́wọ́ mẹ́mbà, ó kọ̀ rí bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí ni, ó kọ̀ ṣe kíní kan ni, wọ́n máa tó láìní yẹn, wọ́n máa tó jọ fún mi. Wọ́n ti mọ̀ pé táwọn bá ti tó jọ mú mi, mo máa tẹ́wó. Ọjọ́ yẹn mo ṣàtúntẹ 100k ní Babcock, wọ́n lọ, mo tún mẹ́kún mi níbi tí mo ti stop, mo tún continue, mo sunkún. Mo lémi tí mo sick gan tí mo wà ń bíbá ìgò, mo ní mi ì tí ì jẹun. Ẹ̀yin dẹ̀ wá ń bá mi, ẹ̀yin wá o, ẹ̀ ń béèrè 100,000 owó oúnjẹ lọ́wọ́ èmi. Mo fún wọn lówó yẹn, wọ́n lọ. Result àwọn test tí mo ṣe 2 weeks ló yẹ kó take, but week yẹn lọ message mi pé result yẹn ti ready. Mo wá lókè ní pé result mi ti ready, mo tún ní láti padà sí Babcock láti lọ rí doctor so that a lè mọ next thing tá máa ṣe. Mo ní ìbọn mi ò tún ní 500,000 owó mọ́tò tí máa fún yín àti 100,000 owó oúnjẹ. Mo ní so màmá náà ṣe máa sọ̀rọ̀ ń pẹ̀ lálẹ́. Mo ní so èèyàn 3 péré ni kó tẹ̀lé mi tó lè gbé mi láti inú mọ́tò gbé mi débi tí mo ti fẹ́ rí doctor. Wọ́n wá lókè àwọn ti gbọ́ ní pé mo máa ra epo. Mo lókè èlò lówó epo ló bá ní 200,000 ni mo ní láti Ìbàdàn sí Ìlíṣàn 200,000. Èmi ò lówó, ẹ jẹ́ kí n lọ bá Àgbàlá fún ara mi, kí n lọ bá wọn sọ̀rọ̀. Wọ́n ṣàgbé mi dọ́dọ̀ wọn, mo ní dájú ẹjọ́ sà. Wọ́n ní pé mo bá tún sọ 200 owó epo. Mo lówó pọ̀ lọ́wọ́ mi, owó tí mo wá yóò ti pè ẹjọ́, jẹ́ kí n sọ 100,000 owó epo. Ní pé owó yìí pọ̀. Ṣé torí ìyẹlẹ tí wọ́n ṣe wá gbé yín wá bí ni? Ìyẹn ò tó nǹkan kan. Ìyìn mọ́ bọ́ ṣe mo wọ́n repo sínú mọ́tò wọn, mi mọ́ bọ́ ṣe ń ṣe. Protocol wọn wà ń bẹ̀, àwọn pásítọ̀ wọn wà ń bẹ̀, driver tó ń wa mọ́tò náà wà lórí dúró. Ni mò ń gbọ́ pé ń gbọ́ driver Sunday ó yẹ kó wọ́n lówó 100,000 yẹn náà lè tó ra epo àlọ́ àtàbọ̀ yìí, mọ́ bọ́ ṣe mọ́ ń ṣe mi, mọ́ bọ́ ṣe mọ́ ń repo mọ́ àwọn náà lọ máa ń ṣe. Ẹ wo àwọn oníkẹ́ lọ́ọ́ bá jáde, má wulẹ̀ yọra ilé ẹ̀dùn àti ẹ̀ ti gbìyànjú. Àwọn oníkẹ́ lọ́ọ́ bá mi mọ́ bọ́ ṣe mọ́ ń ṣe bọ̀, ó yẹ kó owó yẹn náà ó yẹ kó lè tó. Mo sáà mọ̀ kí mọ́tò wọn ń jẹpo, àmọ́ ó yẹ kí owó yẹn náà lè tó wọn náà. Àbí kíní kan wọ́n ṣàníkọ́ dá mi padà síbi tí mo wà, ó dá mi padà. Kò ju bí 2 minutes bí driver ṣe dé nìyẹn ló bá ní pé epo 100,000 yẹn kò lè tó repo. Last week táwọn fẹ́ lọ yẹ àwọn ra epo 150, àwọn dẹ̀ sábìsì mọ́tò àwọn ra oil 48,000, ó jẹ́ 198, ọmọ ìyá 200. Ní pé so 100 tí mo fẹ́ sẹ́ndì ẹ̀ ò lè tó. Ní pé lẹ́yìn táwọn bá ra epo 150 àwọn tún máa sábìsì mọ́tò yẹn, àwọn tún máa ra oil sí again. Mo á mí kanlẹ̀, mo fún wọn ní 200. Mo àkáǹtì wo ni kí n sẹ́ndì ẹ̀ sí? Wọ́n kọ́kọ́ fẹ́ máa jà láàrin ara wọn. Sẹ́ndì ẹ̀ sí àkáǹtì Olúwa mi, sẹ́ndì ẹ̀ sí àkáǹtì kìnní kan, sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ PA, sẹ́ndì ẹ̀ sí gbá. Wọ́n ṣàpadà ní pé òkìkí sẹ́ndì ẹ̀ sí àkáǹtì PA, mo sẹ́ndì ẹ̀ sí wọn, wọ́n lọ. Kò tó 30 minutes bó tún ṣe rán ìwà ìdé nìyẹn. Ní pé bóyá èdè olóhùn fẹ́ rí mi, mo ní mò ń gbọ́ kí ló ṣẹlẹ̀. Kò wá sọ̀rọ̀, èmi ń tẹ fóònù lòun náà ń tẹ fóònù. Bí ìkọlá àwọn pásítọ̀ wọn ṣe dé nìyẹn, ó wá ní ìwà ìṣó ti jíṣẹ́ fún Kejì. Ìyẹn lóhùn tí jíṣẹ́ wọn mọ bóun ti fẹ́ sọ̀rọ̀ yẹn wúwo lẹ́nu òun. Ìyẹn ni máa yẹn wá ní pé ó sọ náà ni kò sí bó ṣe fẹ́ ṣe. Ó wá ní ṣe bá gbàlagbà lẹ́yìn, ẹ̀yin ò dẹ̀ sọ. Máa yẹn wá ní pé ṣóun náà ránṣẹ́ ni. Ó ní bọ̀ ṣe bí àwọn méjì jọ wà bẹ́ẹ̀ ńgbà tó ń sọ̀rọ̀ ní pé so kóhun kéwàá náà sọ̀rọ̀. Ni máa yẹn wá lọ. Máa yẹn padà wá lẹ́lẹ́kejì again. Ó tún béèrè pé ṣó ti sọ, ẹwà lóhùn ò ti sọ̀rọ̀, máa yẹn tún lọ. Ẹlẹ́kẹta máa yẹn wá dúró. Wọ́n wá lókè pé kó sọ̀kọ́ tó fẹ́ sọ ló bá níyẹn. Àgbàlá ní pé àwọn broke, mo lè mi gan broke. Kémi fún wọn lówó. Mo níbo ni kí n ti. Wọ́n ní kí n jọ ní pé kí n má ṣe bẹ́ẹ̀ any amount. Olúwa mi ò kí n béèrè owó lọ́wọ́ èèyàn báyẹn ní pé bọ̀ wọ́n broke lóòótọ́ ni kò sówó lọ́wọ́ wọn ní pé kí n jọ any amount tí n bá ní kí n fún wọn kíní kan. Mo ní ṣe fẹ́ gbọ́ ṣì ń gbá kò lè bọ́lẹ̀ lápò mi lẹ́nu, mo ò lówó. Mo ní kò kí n ṣe yín nìkan láti èní lọ mo ti já, mo ní mo fún yín lẹ́nibọ̀dì lówó kankan mọ́.
mi lówó. Ló bá ní kí má ṣe bẹ́ẹ̀ kí ní kan kí n jọ ní pé any amount kò bá jẹ́ 50,000 mo ní ay lẹ́nu yín ó ti di any amount kò bá jẹ́ 50,000 mo ní lẹ́yìn tó jẹ́ wípé a máa fún mi ní rules and regulation ní iye báyìí ló gbọ́dọ̀ send kò sí nǹkan tó máa yẹ nísìnyí ó ti di kẹ́ máa bẹ̀ mí pé kí n jọ bó tiẹ̀ jẹ́ 50,000 mo ní ẹ má bínú mi ò ní ẹ lọ sọ fún wọn pé mo sọ pé mi ò ní pásítọ̀ yẹn bá tún dé lọ́ba tún tó line fún mi wọ́n sọ bẹ́ẹ̀. Oní píṣẹ̀ ìwà yìí. Oní píṣẹ̀ ìwà yìí. Mo ní lọ́wọ́ ó dàbí máa check ní pásítọ̀ yẹn bá dé ló bá tún tó line fún mi ó tún tó line kí n wípé kí n má ṣe bẹ́ẹ̀ kí ní kan wípé kí n jọ olúwa mi owó pọ̀ lówó olúwa mi ni òun lọ́sẹ̀ ní ọwọ́ bá ní kí ní kan mo ní ẹ má jẹun wojú yín £1 mi sẹ́ kò lè bọ́lẹ̀ lọ́wọ́ mi mo fẹ́ ní bòjú bíbà yóò ní sẹ́ mo wá fi Ìjẹ̀bú sọ fún ay ní pé ṣì ń gbá kò ní jábọ́ lápò mi òun náà wá fi Ìjẹ̀bú bẹ́ẹ̀ mi padà mo lè kàn waste line ni o mo ní kò lè jẹ́ mi mọ́ mo ti jásẹ̀ mo ò lè fún yín next thing tí máa yẹn máa sọ ló bá ní pé it is too late for me to opt out mo ní sórí ìgbà tó wó bá wá kù 200,000 lọ́wọ́ mi kí n tó opt out ni àbí báwo torí kò yé mi ló bá ní kí n má ṣe bẹ́ẹ̀ kíní kan owó mi máa pé kíní kan kí n má mo ní ẹ̀wọ̀ tiẹ̀ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ mo ò lówó sẹ́ mi ì lè fún yín ay wá ń sọ fún màá yẹn pé ní pé sọ́mọ̀ pé Àgbàlá ní right láti yọ fídíò èèyàn lórí page ẹ̀ mo ní tó bá nítorí pé mo decline just one request out of the numerous requests tẹ́ máa ń gbé wá bá mi lẹ́ṣẹ́ threatening mi pé mo lè yọ Àgbàlá lè yọ fídíò mi mo ní tó bá ń pè yẹ ní kágbàlá tètè yọ o mo ní tó bá ń pè lè gan lọ́ máa fi lé mi bọ́ta church yín lálẹ́ ẹ̀ tètè lé mi bọ́ta torí pé mi ò ní fún yín lówó kankan wọ́n ṣáà bẹ̀ mí wọn kọ́ bí after 10 sí tó 11 mi ì dá wọn lóhùn wọ́n lọ àárọ̀ ọjọ́ kejì a lọ sí hospital nígbà tá a máa dé nírọ̀lẹ́ mo wá sọ fún ay àti pásítọ̀ yẹn ni pé test tí mo lọ ṣe o test tí mo fẹ́ ṣe ní Babcock wọ́n ti ní pé kí wọ́n ṣe test yẹn láàárọ̀ ọ̀la ní 8 o'clock mo ò dẹ̀ lówó mọ́tò 200,000 tí mo tún lè fún yín again mo ní so mo ti reach out sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan tó ń gbé nìbàdàn ó ń bọ̀ wá gbé wa lálẹ́ ìmọ àtàbúrò mi so ọ̀dọ̀ wọn la máa lọ sùn ẹni yẹn ló máa gbé wa lọ Babcock lọ́la ló máa dá wa padà sí church nírọ̀lẹ́ mo ní mo dẹ̀ máa gbé ẹrù mi díẹ̀ mo máa drop àwọn ẹrù mi díẹ̀ sílé torí pàrọ̀ ẹrù wa tá gbé wá yóò ti pọ̀ jù wọ́n wá lókè kò sí wàhálà àwọn ti gbọ́ lálẹ́ yẹn ta fẹ́ kúrò Àgbàlá wà ń bẹ̀ wọ́n wà nínú church wọ́n wò wá báyìí bá ṣe ń lọ wọn ò sọ anything wọn ò béèrè kọ́kọ́ lọ́wọ́ wa bọ̀dọ̀ mo ti rányàn sí wọn mo ti already rán ay àti pásítọ̀ kejì yẹn sí wọn pé kó bá mi jíṣẹ́ fún wọn pé mò ń lọ bí báyìí o bọ̀ wọn ò sọ kankan ìṣojú wọn ni a ṣe ń lọ wọn dúró báyìí síta wọn ń wò wá wọn ò sọ anything ta fi gbéra ta fi kúrò lálẹ́ ọjọ́ Tuesday yẹn nígbà tó bá wá di ní ọjọ́ Wednesday a wá lọ sí hospital a lọ ṣe test lọ́sàn-án ní èké kọ́ pè mí pé kí ni péèjì Àgbàlá kí ni TikTok handle wọ̀ mo sọ handle wọn fún wọn wọ́n wá ní káwọn má parọ́ fún mi ò ní pé wọ́n ti yọ fídíò mi kúrò lórí péèjì yìí mo ní àwọn yọ fídíò mi kẹ̀ bí ìwà ṣe hand kọ́ pẹ̀lú mi èèyàn mẹ́ta tún pè mí ní pé Kejì wọ́n ti yọ fídíò mi ìmọ̀ pàmò èèyàn gan bá mi ṣọ́ wọ́n ti yọ fídíò ẹ̀ wọ́n ti post ẹ̀ lómi o mo lọ ti yọ fídíò mi ẹnìkan náà tún send WhatsApp message sí mi pé wọ́n ti yọ fídíò mi wọ́n ti post ẹ̀ lómi sórí péèjì wọn la bá lọ wo péèjì wọn lóòótọ́ a rí fídíò yẹn bẹ́ẹ̀ mọ́ wọ́n ti yọ fún mi. Ta ló ní kó kúrò ní chọ́ọ̀chì yẹn? Nígbà tó ti fẹ́ pa mí tó ti fẹ́ gbowó tán. Ta ló sọ pé kó kúrò ní kí kó kúrò ní. Ẹ̀yin àtàwọn tíìmù yín lẹ́jọ́ sọ fún mi pé kí n kúrò ní pé because bá ṣe ń wo lọ yìí mi ìṣọ́ọ̀bì a máa mówó kúrò bẹ̀bẹ̀ yẹn tí mi bá ṣọ́ra. Mo la fi kúrò ń bẹ̀ lálẹ́ ọjọ́ yẹn. Nígbà tá a tún wá kúrò ń bẹ̀ tán tí a tún wá yọ fídíò mo wá tún jẹ́ káwọn èké mọ̀ ọ́ àwọn á ní pé kí n ṣe fídíò ní pé kémi náà sọ fún àwọn èèyàn pé mo ti kúrò ní church wọn ò ní pé but mo sì ní ìdówó ní pé so káwọn èèyàn ọjọ́ kọ́ sì ràn mí lọ́wọ́ sí mo dẹ̀ ṣe fídíò and I didn't even say anything implicating in that video mo kàn ṣe fídíò ní pé mo ti kúrò ní church Agbala Gabriel ní pé wọ́n ti yọ fídíò mi kúrò lórí page wọn ní pé but owó tí mò ń wá ò tí pé mo sì ní ìdówó pé káwọn èèyàn ọjọ́ kọ́ fún mi lówó
ní pé anything tó bá ní kó fi ràn mí lọ́wọ́. Mo dẹ̀ pe account number mi nínú fídíò yẹn, mo dẹ̀ yọ fídíò yẹn kúrò, mo dẹ̀ post fídíò yẹn, mo tún send ẹ̀ sínú DM pastor wọn yẹn àti AY ní pé in case tó bá rí lórí status mi wọ́n á ṣàárín pé mo send ẹ̀ sáwọn, wọ́n wá rí, wọ́n wá fẹ́ máa ṣe damage control. AY wá sọ fún mi ní pé kémi lọ delete fídíò. Mo dẹ̀ ní pé fídíò tèmi tẹ́ remove lórí page yín kọ́ ládùúró owó tẹ́ ti gbà lọ́wọ́ mi. Mo sọ fún wọn pé tó bá ti fẹ́ kí n dá fídíò yẹn padà, tó bá fẹ́ kí n delete fídíò mi, káwọn náà kó return fídíò mi tó delete, kó return ẹ̀ sórí page wọn. Tó bá ti return ẹ̀, èmi náà máa delete fídíò yẹn. And I forgot to tell you, there is this man too níbẹ̀. Wọ́n ní máa yẹn gọ́gọ́gọ́ ló máa ń wà in charge àwọn tó sick ní church wọn yẹn. But time tẹ́mi máa fi dé bẹ́ẹ̀, wọ́n ní máa yẹn sick, ara ẹ̀ ò yá. So kò sí around. Máa yẹn kẹ̀ṣẹ̀ resume ní last week padà ni. Wọ́n ní máa yẹn gọ́gọ́gọ́ ni wọ́n ló máa ń wà in charge everybody tó bá ti wá síbẹ̀ tó bá ní ìdòwò fún health issue. Bàtí máa yẹn sick ni wọ́n ní kí AY take over. Wọ́n ní t'Agbala Gabriel bá rán máa yẹn ní pé kó wá gba 1 million lọ́wọ́ èèyàn. Bó ṣe ń gba 1 million t'Agbala Gabriel, ó ń gbà fún ara ẹ̀ náà. Tẹ́ni ẹ bá wá yarí ní pé òun ò fún, ó máa lé ẹni yẹn máa lọ. Wọ́n ní ó ti mọ ọ̀rọ̀ tó máa lọ sọ fún Agbala nínú ilé. Agbala ò dẹ̀ ní question ẹ̀ ní pé kí ni reason tó ṣe lé ẹni yẹn kúrò nínú church. So nǹkan tó ń ṣe tó fi ń jẹun òun gangan nìyẹn. Àwọn èèyàn wà ń bẹ̀ tó jẹ́ wípé mo bá wọn bẹ̀ tó yẹ pé condition wọn ó worst ju tèmi lọ. Wọ́n máa kọ́ ṣe wà ń bẹ̀ tó yẹ pé ó ní kidney problem, liver problem, ovarian cyst àti heart hole in the heart àbí nǹkan kan. Wọ́n ní woman yẹn fẹ́ ṣe operation 4 million naira. Mo bá woman yẹn bẹ̀ ni, the same woman yẹn ṣì wà ń bẹ̀ wọn ò tí ì bá raise 1 naira. Gbogbo wọn wà níbẹ̀, wọ́n kàn fi wọ́n pa owó ni, wọ́n ò help anybody, wọ́n ò rán ẹni kọ́kọ́ lọ́wọ́, wọ́n kàn fi gbogbo wọn pa owó níbi bẹ̀yẹn ni. Wọn ò ní kọ̀kọ̀ rere kọ̀kọ̀ tí wọ́n ń ṣe fẹ́yàn nínú owó. Ẹ bá mi rí 8 million, ẹ ti gba 4 million lọ́wọ́ mi nínú 8 million. Màdé tún máa bẹ̀, màmá mo sunkún sí i lọ́rùn pé mi ò ní owó. Ẹ tún máa takú sí mi pé lára sẹ́ ẹ máa gbà á. Kò sí iye bẹ̀ tí mo lè bẹ̀ wọ́n, wọn ò ní dáhùn. Owó tó fẹ́ gbà yọ̀ lé lọ́ba gbà lọ́wọ́ mi. Wọn ò ní gbọ́, wọn ò ní gbà. That man is heartless. Ọlọ́run. Ó ti tó bá sùn, báàkì ó ti tó. Sorry. Bẹ̀lẹ̀. Tún káàbọ̀ padà yín èèyàn mi bó lẹ ṣe rí sí àbẹ́rẹ́ ìpele tún ní agbára díẹ̀. Ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Morenikeji yìí o. Àwọn ẹlòmíràn sọ wípé aláìmoore ẹ̀dá ni Morenikeji jẹ́. Tá bá ní ká pè láláìmoore parọ́. Tá bá lè sọ wípé bó ṣe gbọ́rọ̀ Agbala Gabriel jáde síta yẹn náà kò tún ṣàṣìṣe náà torí bọ́rọ̀ yẹn ṣe ń dùn nínú. Torí tá bá ní ká fi ọmọ ènìyàn ṣe, ó yẹ kí Agbala Gabriel kó fi ọ̀rọ̀ èrò ara ẹ̀ wò. Àwọn tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn gbogbo èròǹgbà wọn ni pé káwọn bọ́ kó ń bẹ̀. Torí ìrora lónírúurú ní wọ́n bẹ̀rẹ̀ sí ń go through different kind of pains and agony ní wọ́n máa go through nínú body system wọn. Gbogbo èròǹgbà ẹni tó bá ṣe ń ṣàìsàn náà ni pé kára àwọn yá, kára àwọn yá, kára àwọn yá, kóun padà bọ̀ sípò. Ó fẹ́ fi 13 million naira ṣe surgery. Agbala Gabriel gbé jáde, ó dẹ̀ ti rí 8 million naira gbà. Èló ló yẹ kó kù wáyẹn? Ó yẹ kó yẹn kú bí 5 million. Kàkà tó yẹ kó yẹn wá máa kọ sí. Agbala Gabriel tún lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ń gbowó yẹn díẹ̀ tó fi di pé owó tún ṣẹ́kù 4,000 naira sí ọwọ́ arábìnrin yẹn. Eléyìí ó kù díẹ̀ káàtó. Bó lẹ ṣe rí sẹ́yìn èèyàn mi, ẹ bá ń comment, kẹ́ máa like, kẹ̀sì máa bá ń pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ ṣáà máa sún Agbala Gabriel débi tí ò ní lè máa ṣàánú fáwọn èèyàn mọ́ torí irú Agbala Gabriel irú ẹ̀ náà ó ṣọ̀wọ́n ká má pààrọ̀ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Àmọ́ eléyìí tó bá dáa ń bẹ̀ ẹ bá darapọ̀ ní abala rẹ̀ ó sì kí wọ́n comment kí wọ́n máa fi èròǹgbà àti síbẹ̀. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wá, ẹ kú kalẹ̀. Agbe ní gbére pàdé olókun, àlùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ Capable Herbal Energy Capsule
ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.